odò mi tàn ní eléyìí. Adágún odò kejì lórí Òkè Adó òǹlélẹ̀. Ìyá Aláró ni à ń pe odò eléyìí. Ìyá Aláró ètò wà ní ibẹ̀ yẹn Ìyáké eléyìí Ìyá Aláró. Báwo lè ṣe ṣe wọ́n máa ń dárò ń bí ni? Ìtàn nípa Ìyá Aláró, ìtàn fìdí ẹ̀ múlẹ̀ pé arábìnrin tó kọ́kọ́ bẹ̀rẹ̀ òwò aró ṣíṣe ní orílẹ̀-èdè Nàìjíríà, orí Òkè Adó ló ti bẹ̀rẹ̀. Arábìnrin náà sì máa ń lo omi odò yìí láti fi dáró. Ṣùgbọ́n àwọn èèyàn á máa béèrè lọ́wọ́ wa pé omi yìí gangan ǹjẹ́ aró ni? Kì í ṣe aró. Kò sí bí a ṣe dáró tá ní nílò omi. Bẹ́ẹ̀ni. Ìyàtọ̀ tó wà láàrin odò Ìyá Aláró àti Ìyákénigé, ní kété tí a bá bọ́ sí àkókò ẹ̀ẹ̀rùn, odò Ìyá Aláró a máa gbẹ pátápátá tí èèyàn ó máa rí sàlẹ̀ rẹ̀. Téèyàn ó máa rídìí rẹ̀ báyìí. Téèyàn ó máa rídìí rẹ̀ báyìí. Òun lópin a sì tún máa gbẹ. Kò dàbí Ìyáké. Ìyáké ó lè kékeré díẹ̀ ní ìgbà ẹ̀ẹ̀rùn, bọ̀ Ìyáké kì í gbẹ, àsìgbà ẹ̀ẹ̀rùn àsìgbà òjò òun kì í gbẹ. Ṣùgbọ́n Ìyá Aláró a máa gbẹ tá a bá ti bọ́ sí àkókò ẹ̀ẹ̀rùn. Òun máa ń gbẹ ń tiẹ̀. Òun máa ń gbẹ. Ní àkókò ẹ̀ẹ̀rùn tó jẹ́ pé èèyàn sì máa ń rí òpin rẹ̀. Òpin rẹ̀. Bọ̀ báyìí kò ṣeé wọnú rẹ̀ báyìí, toró dàbí inú rà báyìí. Ṣùgbọ́n tó bá gbẹ kò fi bẹ́ẹ̀ jìn púpọ̀, èèyàn lè wọnú rẹ̀ lọ. Kò fi bẹ́ẹ̀ jìn púpọ̀, tó bá gbẹ èèyàn lè wọnú rẹ̀ lọ. Ẹni tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní dáró ní ilẹ̀ Yorùbá, ibi báyìí ni ó ti wá máa ń bu omi. Ibi báyìí ló máa ń lò tó ti ń fi ṣe ìwo aró rẹ̀. Tó bá dẹ̀ ti ẹ máa bọ̀ níbi ìwo ilé yìí. Ìwo yìí ni arábìnrin náà máa ń fi, ẹ mọ̀ pé a ní oríṣiríṣi aró, so ìwo yìí ni àwọn jù. Ẹ sì rí pé àwọn ìwo èyí wọ́n ju èyí tí wọ́n fi ń lọ ata lọ, àwọn èyí fẹ̀ dáadáa, so a máa ju aṣọ rẹ̀ sí inú àwọn ìwo tẹ́ ń wò yìí. Nígbà tí ó dẹ̀ yá, ìtàn jẹ́ ká rí gbọ́ pé arábìnrin yìí ó di gbádàgbọ́n rẹ̀, ó fi ìpínlẹ̀ Ọ̀yọ́, ìlú Adó-Àwáyé sílẹ̀, ó lọ sí ìpínlẹ̀ Ògùn ní ìlú Abẹ́òkúta láti lọ tẹ̀síwájú nínú òwò aró ṣíṣe rẹ̀. So ìdí nìyẹn títí di òde òní, ẹ rí i pé Abẹ́òkúta ó jẹ́ ìlú tó gbajúgbajà nípa òwò aró ṣíṣe. So arábìnrin yìí ló lọ tẹ̀dó láti ìlú Adó-Àwáyé sí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Èyí ló mú Abẹ́òkúta pé a lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn tí a bá ń sọ̀rọ̀ nípa òwò aró ní ilẹ̀ Yorùbá. Ìyẹn ni wípé tá bá ń sọ̀rọ̀ nípa bí aró dídá ṣe bẹ̀rẹ̀, a ò gbọ́dọ̀ má mẹ́nuba Adó-Àwáyé. A gbọ́dọ̀ má pẹ̀kẹ́ lu Adó-Àwáyé bí a bá ń sọ̀rọ̀ nípa òwò aró ṣíṣe. Ìyẹn ní ọ̀rọ̀ kan ìlú Adó-Àwáyé ni aró dídá ti bẹ̀rẹ̀. Ló ti bẹ̀rẹ̀. Ǹjẹ́ ẹ rántí orúkọ ẹni tí ó bẹ̀rẹ̀ òwò aró dídá ní Adó-Àwáyé yìí? Bí ẹ bá dé ọ̀dọ̀ Kábíyèsí Aládó ti ìlú Adó-Àwáyé, àwọn ó tún máa pẹ̀kẹ́ lù ú. Kódà kò sí ọ̀nà. Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun. Ṣé gbogbo àwọn ohun àgbàyanu tó wà lórí òkè yìí náà ni a sì láǹfààní àti a tún ní ẹyọ kan èyí tí a kò ní lè lọ síbẹ̀ ní òní yìí. Ìdí ni pé ọ̀nà sì jìn bí gbogbo ìrìn tá a ti rìn láti ìsàlẹ̀ ká tó dé òkè. So a máa ń pè ní ààfin ọba ìlú Adó-Àwáyé àkọ́kọ́. Ààfin ọba. Ààfin ọba. Báwo ni bẹ́ẹ̀ ṣe jìnnà sí? Àpáta, nígbà tí a wà ní ibi ẹsẹ̀ kan ikú, a sọ̀kalẹ̀ níbi àpáta ẹsẹ̀ kan ikú. Ẹ rí i pé tẹ́ ẹ bá rántí dáadáa, mo ní ọ̀nà míì wà tí wọ́n máa gbà sọ̀kalẹ̀ níbi àpáta ẹsẹ̀ kan ikú. So a tún wá rìn síwájú sí bọ̀ ibẹ̀ yẹn kò sí ilé kankan bẹ́ẹ̀. Wọ́n kàn fi òkúta kéékèèké ni wọ́n fi ṣe ibi tí
ààfin náà wà. Bẹ́ẹ̀ ni ààfin Adó Àwáyé ọba àkọ́kọ́. ààfin tó lònu. Ààfin tó lònu. Bí ẹ bá sì dé ọ̀dọ̀ kábíyèsí ọba aládó ti ìlú Adó Àwáyé, wọn ó tún mọ pẹ̀kẹ́lù, wọn ó tún sọ nípa rẹ̀ dáadáa. ṣùgbọ́n kò ṣeé ṣe ká débẹ̀ ní ìrọ̀lẹ́ mọ́. Kò ṣeé ṣe tá a bá ní ká débẹ̀ ilẹ̀ ó ti ṣú wa, kò ṣeé ṣe ọjọ́ ti lọ. Yóò wù mí ká débẹ̀ bóyá tó bá di ìgbà mìíràn. Tó bá di ìgbà mìíràn. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti ìgbé Yorùbá.